Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́, a kú ọjọ́ òní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé, láti wà ní àyè rere. Ẹ káàbọ̀ sí orí afọ́nrán yìí, ẹ káàbọ̀ sí ìsìn ọjọ́ òní. A máa rí wípé òní ní ọjọ́ 20 inú oṣù karùn-ún ọdún tá a wà nù rẹ̀ yìí. A sì mọ̀ wípé nípa orí ọ̀fẹ́ olùgbàlà àwa la máa la ọdún yìí já. A máa rí òpin ọdún lágbára Kristi. Mo fẹ́ ká ké sí gbogbo àwọn ènìyàn tó wà nítòsí, tó wà lọ́nà jíjìn, gbogbo ẹbí Kristi tí a jọ ń darapọ̀ mọ́ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ lórí pẹpẹ yìí. Mo fẹ́ ká ké sí wọn pé ìsìn ti bẹ̀rẹ̀ ní èdè tiwantiwa o, lédè Yorùbá. Bẹ́ẹ̀ ni ìsìn ti bẹ̀rẹ̀, kí gbogbo akó parapọ̀ láàrin wákàtí kan náà ni, láì dára wa lágara jìnnà, láti jọ́sìn sí Ọlọ́run, láti mọ rírì Ọlọ́run. Ká má ṣe wo ọjọ́ ìsinmi lásán. Ọjọ́ ìsinmi ó jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ fún Olúwa, láti jọ́sìn fún Olúwa, láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀, láti mọ rírì rẹ̀, láti gbọ́ látẹnu rẹ̀ ohun tó bá ní fún wa. Mo fẹ́ ká parapọ̀, kí a darapọ̀ mọ́ ìsìn. A fẹ́ kí hallelujah ṣe, a fẹ́ kí òsánà ṣe, a fẹ́ yìn lógo, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, a fẹ́ sọ fún pé ó ṣe, a fẹ́ sọ fún pé abiyamọ ni. Bẹ́ẹ̀ ni bàbá dúpẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni, a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé, ọba dánimágbàgbé ẹni. Bàbá mọrírì ẹnikẹ́ni, a gbọ́dọ̀ mọrírì ọba tòótọ́, ọba tí ń ṣètọ́jú bàbá àtọmọ papọ̀, ọba tí ń ṣètọ́jú ọkọ àtaya papọ̀, ọba tí ń ṣètọ́jú ọba ìjòyè àtàràlú papọ̀. Òun ló ń tọ́jú wa. Bẹ́ẹ̀ ni ìwé mọ́ tilẹ̀ sọ fún wa pé òun ló máa mú kí òjò kó rọ̀ lórí àwọn èèyàn dáadáa àti àwọn èèyàn tó kù díẹ̀ káàtó tí wọ́n dáa tó. Òun náà ni ló mú kójò kó rọ̀ lórí gbogbo wa. Bẹ́ẹ̀ ni òun ló mú wa láyé, òun ló mú wa láàyè rere, òun ló ń ṣètọ́jú wa. Òun ni ò jẹ́ asọnù, òun ni ò jẹ́ apárẹ́, òun ni ò jẹ́ ayàwèrè, òun ni ò jẹ́ kí èèyàn lè ronú débi wípé ó lè rọra dé egun. Ọba tí ò jẹ́ ronú rọra dé egun, ọba tí ò jẹ́ kó wò wípé ó tán fún ẹ, ọba tí ò jẹ́ béèyàn bá rò wípé ó tán fún yóò gbẹ́mìí mì. Bẹ́ẹ̀ ni èèyàn lè yọ̀ǹda ẹ̀mí rẹ̀, torí pé wọ́n ló lẹ̀mí rẹ̀. Ẹ̀mí tọ́lọ́ bá ti fún ọ ni wọ́n ló ní. O lè yọ̀ǹda ẹ̀mí rẹ̀, o lè lò ṣe mọ́, o lè lò lọ mọ́, o lè ní pé ẹ̀mí fara mi lẹ̀ kó máa lọ ibi tó ti wá. Bẹ́ẹ̀ ni yóò sì máa lọ. Bẹ́ẹ̀ ni ọba tí ò jẹ́ ká gbé parí lábẹ́ bó ti hùn kó rí, ọba tí ò jẹ́ kó ru ayé mú wa. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. A máa kọ́kọ́ fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. A máa la ẹnu wa gbòòrò, a máa sọ wípé hallelujah sí ọba àwọn ọba, òsánà sí ọba àwọn ọba. A máa sọ wípé ẹ̀mí mímọ́ o ṣé, ẹ̀mí mímọ́ o ṣé, Ọlọ́run àwọn áńgẹ́lì o ṣé, Ọlọ́run àwọn wòlíì mímọ́ o ṣé, Ọlọ́run àwọn àpọ́stélì mímọ́ o ṣé, Ọlọ́run igi lẹ́yìn ọgbà gbogbo wa o ṣeun, o ṣeun. Ọba tó ń tọ́jú wa, tó ń tọ́jú bàbá àti ìyá papọ̀ o ṣé, ọba tó ń tọ́jú ọkọ àti aya papọ̀ o ṣé, ọba tó ń tọ́jú gbogbo ìdílé papọ̀ o ṣé, o ṣé. Ọba tá à ń pè láàárọ̀, tó ń jẹ́ lọ́sàn-án, tó ń jẹ́ lálẹ́, tó ń jẹ́ lóru, tó ń jẹ́ láàjì, tó ń jẹ́ ọba tá à ń pè nínú ìṣòro, tó ń jẹ́ ọba tá à ń pè nínú adùn, tó ń jẹ́ nínú ayọ̀, tó ń jẹ́ kò sígbà tá a pè é tí ò jẹ́ wa. Ọlọ́run ó ṣe àyìnyàn, ó ṣe àyìnyàn, ó ṣe àyìnyàn, ó ṣe àyìnyàn. Ó yàwọ́ náà pariwo níbi tó wà pé Jésù Kristi ó ṣe, ẹ̀mí mímọ́ ó ṣe, bàbá mi tí ń bẹ lọ́run ó ṣe, ó ṣe. Inú ẹja ni Jónà àti kígbe pé Ọlọ́run sì dáhùn. Kò síbi tó wà tó bá ké pé Ọlọ́run tó dá ayé àti ọ̀run tí ò lè dá ọ lóhùn. Bẹ́ẹ̀ ni ìwé mọ́ sọ pé gbogbo àwọn tó bá lè ké pé orúkọ Olúwa ni a ó gbàlà. Ìwọ náà kò sígbà tó forúkọ Olúwa sẹ́nu rẹ tí ò dáhùn. Ìwé mọ́ náà ló sọ fún wa wípé orúkọ Olúwa lè sọ agbára ni. Olódodo sáwọnú rẹ̀, ó sì là, ó sì yè. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá lóhùn náà ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba tó ń dá wa lóhùn gbogbo àtàwọn ń gbàdúrà, ọba tí ò mú kí àdúrà wa kó padà sí àyà wa, kò jẹ́ kó padà sí àyà wa, ó ń dá wa lóhùn. Bẹ́ẹ̀ ni ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká sọ fún pé ó ṣe. Ọlọ́run ó ṣe, òun wò wá sàn, ó ń tọ́jú wa, ìjáde àti ìwọlé wa kò jẹ́ ó léwu nínú. Ọlọ́run ó ṣe. Adúpẹ́ àyìnọ́, adúpẹ́ àyìnọ́, adúpẹ́ àyìnọ́. Agbé ọ̀gá lórí àwọn ọmọ wa, àyìnọ́ lórí àwọn ẹbí wa lọ́kànjọ̀kan nítòsí, lọ́nà jíjìn, lókèèrè. Àyìnọ́, agbé ọ̀gá
Olúwa ó ṣé, Olúwa ó ṣé fún ìwàláàyè rẹ lórí ayé wa, ipò wà ní àtiwá, bẹ́ẹ̀ ni ó jẹ́ ṣubú dànù. Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé, ó jẹ́ bọ́ sọ́wọ́ àwọn anínúbíni, onínúbíni ènìyàn, ọwọ́ àwọn ìka ènìyàn, ó gbà wá bí ẹyẹ lọ́wọ́ okùn àwọn pẹyẹpẹyẹ, ó gbà wá lọ́wọ́ eyín àwọn àgbà. Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé, ó jẹ́ kí ọfà ayé ó bà wá, ó jẹ́ kí ọfà àwọn ẹni ibi ó bà wá. Ó ṣeun, ó ṣeun, olùràpadà wa, olùràpadà Ísírẹ́lì, a gbé ọ̀gá àyìn ọ́, a gbé ọ̀gá àyìn ọ́. Lórúkọ Jésù gba ọpẹ́ wa, lórúkọ Jésù gba ẹ̀yìn wa, ọpẹ́ ẹ̀yìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Jésù Kristi Olúwa wa. Ó yá sàmì ẹ̀ dáadáa kó rí ṣe. Jésù Kristi Olúwa wa. Àmì gbọ́dọ̀ máa lárinrin ní oko àdúrà, torí àmì ni ìdáhùn àdúrà. Àmì ló fi hàn gbangba pé lóòótọ́ ló gbóhùn Olúwa gbọ́, ló sì gbà gẹ́gẹ́ bí ohun tí a rán sí ọ, gẹ́gẹ́ bí ènìyàn ní tirẹ̀. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ ká gbàdúrà kan sí ká tó bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Òní a máa ṣe ìsìn ìrántí, a máa ṣíra wa létí, ṣíra wa níyè, a máa rán wa létí ohun tí ẹ̀mí sọ fún ìjọ lákòókò yìí, ohun tí Ọlọ́run fẹ́ ká rán wa létí lákòókò yìí. Ìgbaniníyànjú la fẹ́ ṣe lónìí. Ìgbà mìíràn a máa sọ pé ìsìn ó jẹ́ ìsìn wòlíì, ìsìn àdúrà, àmọ́ òní ìsìn ìrántí ni. Ó máa farabalẹ̀ láti gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. Ó máa pe ilé, pe ọgbà, pe ọ̀nà, pe gbogbo àwọn ohun tó ní àti gbogbo àwọn tó ṣe iyebíye sí ọ papọ̀ pé ẹ lè tàsé ìsìn òní, ẹ lè tàsé ohun tí ẹ̀mí sọ fún ìjọ lónìí. Gbogbo ẹni tó bá létí ló gbọ́dọ̀ gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ. Nítorí náà mo fẹ́ ká gbàdúrà lónìí pé Olúwa, etí mi sílẹ̀, bá mi sọ̀rọ̀ tìkára rẹ, bá mi sọ̀rọ̀ fún ara rẹ, ṣí mi níyè, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yí mi padà sí rere, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe mí ní rere lónìí. Ṣí mi níyè, Olúwa, etí mi ti ṣí, mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ, bá mi sọ̀rọ̀ rẹ fún ara rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé mi, kó ṣe mí láǹfààní, jẹ́ kí ó yé mi, kó ṣe mí láǹfààní. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ mí dà gbogbo ohun tó fẹ́ kí n dà láyé. Mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ mí dà gbogbo ohun tó fẹ́ kí n dà níwájú rẹ. Gbàdúrà yẹn dáadáa níwájú Olúwa, láẹnu rẹ kó gbà á, láẹnu má dúró de ẹnikẹ́ni kó gbárù àdúrà yẹn fún ẹ. Ìwọ náà gbà á fún ara rẹ, ojúṣe rẹ ni, ojúṣe rẹ ni, bẹ́ẹ̀ ni, ìpín rẹ ni, ìwọ náà gbà á. Ọlọ́run bá mi sọ ọ̀rọ̀ rẹ fún ara rẹ. Ìwé mọ́ sọ pé ó rán ọ̀rọ̀ rẹ, ó sì mú ọ láradá, ó gbà ọ lọ́wọ́ òṣì wọn gbogbo. Ọ̀rọ̀ Ọlọ́run ló ní ìgbàlà nínú, ọ̀rọ̀ Ọlọ́run ló ní ìwòsàn nínú, ọ̀rọ̀ Ọlọ́run ló ní ìtúsílẹ̀, ìdáǹdè nínú. Ìwọ náà gbàdúrà pé ọ̀rọ̀ Ọlọ́run tó fẹ́ bọ́lẹ̀ lónìí, bàbá jẹ́ kó jẹ́ ti tèmi. Mo jogún gbogbo ohun rere tó ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ń bọ́lẹ̀ lónìí lórí òkè yìí, lórí pẹpẹ yìí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Olúwa Ọlọ́run gbogbo àgbáyé, lákòókò tá a dé yìí, Olúwa bá wa sọ̀rọ̀ rẹ. Ṣí wa níyè, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa. Gbogbo ọkàn tó darapọ̀ mọ́ lókè yìí níbi gbogbo lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, àbáwọn tí ó darapọ̀ mọ́ lẹ́yìn ìsìn yìí, bàrà líbílùkúdù balakada. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù kó mú wa jogún ìyà ẹ̀ nípẹ̀kun. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó pín wa lérè. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó sọ wá dà gbogbo ohun tó fẹ́ ká dà níwájú rẹ àti nínú ayé, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àmín. Ọ̀rọ̀ yóò ń ṣe ohun tí a máa sọ dákẹ́. olórin àgbà, olórin lédè tiwantiwa èdè Yorùbá kan ló ní pé ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́. Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ tá a máa sọ tá a máa dákẹ́ o. Ọ̀rọ̀ tá a máa sọ lónìí, tí ẹ̀mí mọ́ bá tún rú ọkàn wa, á tún ránra wa létí, torí ohun tí a gbọ́dọ̀ máa gbọ́ lóòrèkóòrè àti ní gbogbo ìgbà ni. Àwọn wo ní bẹ lóde ìwòyí tí wọ́n ń retí bíbọ Kristi lẹ́ẹ̀kejì? Òun ni kókó ọ̀rọ̀ wa lónìí. Níbo ni wọ́n wà? Ǹjẹ́ ẹ ti bá wọn pàdé? Ǹjẹ́ ẹ mọ̀ wọ́n? Látijọ́ ẹ ti ń rìn láyé, látijọ́ ẹ ti gbọ́njú, látijọ́ ẹ ti dàgbà, látijọ́ ẹ ti ń lọ́kọ, nígbà tí ẹ tọ́kọ ní, látijọ́ ẹ ti ń láya,
nígbà tẹ́ tọ́ aya ní látijọ́ ẹ ti ń bímọ nígbà tẹ́ tó ọmọ bí àwọn wo ní bẹ lóde ni ó wà lóde tí ó ń retí bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì. Báwo lẹ ṣe lè tọ́ka wọn? Báwo la ṣe lè tọ́ka wọn? Báwo náà ṣe rí? Báwo ni ìwà wọn ṣe rí? Báwo ni ìṣesí wọn ṣe rí? Báwo ni ìhùwàsí wọn ṣe rí láwùjọ àwọn ènìyàn? Àwọn àgbà bọ̀ wọ́n ní èéfín nìwà kò ṣeé pamọ́. Kò sí àwọn tó wà láyìíká wa tí a mọ ìwà wọn àti ìyàtọ̀ kọ sí ọmọnìkejì wọn àti ìyàtọ̀ kọ sí Ọlọ́run. A máa hàn síta kò ṣeé fi pamọ́. Bẹ́ẹ̀ ni àwọn àgbà náà ló sọ wípé ìwà jọ ìwà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Òun ni wọ́n ṣe máa wípé bó bá lè fọ̀rẹ́ rẹ hàn mí máa mọ irú ìwà tó ń hù, máa sì lè sọ fún ọ ibi tó ń darí ọkọ̀ ayé rẹ lọ. Àwọn wo ní bẹ lóde lónìí tí wọ́n retí bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì? Ẹ pè wọ́n, ẹ sáwò ibi tó bá wà ẹ jẹ́ á rí wọn, torí pé wọ́n ṣọ̀wọ́n láti rí, wọ́n ṣọ̀wọ́n láti pàdé, wọ́n ṣọ̀wọ́n láti mọ̀. Ọ̀pọ̀ onígbàgbọ́ ló ń bẹ lóde lóòótọ́, ọ̀pọ̀ ló pera rẹ̀ ní ọmọlẹ́yìn Kristi lóòótọ́, àmọ́ gẹ́gẹ́ bí ìtọ́ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí àpèjúwe ọ̀rọ̀ Ọlọ́run àwọn tó forí tì í dópin la ó gbàlà o, kì í ṣe àwọn tó bá wa bẹ̀rẹ̀. Ìbẹ̀rẹ̀ ó ń ṣoníṣẹ́ àfàwọn tó forí tì í dópin. Gẹ́gẹ́ bí ìtọ́ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí Bíbélì ṣe fi yé wa tó fi hàn wá. Bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo àwọn tó pera wọn lọ́mọlẹ́yìn Kristi lọ́mọlẹ́yìn Kristi tòótọ́. Kì í ṣe gbogbo àwọn tó forúkọ Olúwa sẹ́nu náà ni Ọlọ́run mọ̀ wọ́n ní tòótọ́. Òun ló ṣe sọ pé èmi mọ àwọn àgùntàn mi, àwọn àgùntàn mi sì mọ̀ mí. Máa sọ̀rọ̀, wọ́n máa gbọ́ ohùn mi, wọn ò ní gbóhùn àjèjì. Kì í ṣe gbogbo ènìyàn tí ń pidán lóde lónìí, kì í ṣe gbogbo ènìyàn tó ń dára lónìí, kì í ṣe gbogbo ènìyàn tí ń wàásù lónìí, kì í ṣe gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni tí ń kọ́jọ lónìí tàbí tí a fi ṣe orí ìjọ lónìí ni ó jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́. Ní tòótọ́. Jésù wí pé báyìí la ó ṣe mọ àwọn ẹ̀yìn mi, báwo ni a ó ṣe mọ àwọn ọmọ ẹ̀yìn mi? Nígbà tí ẹ̀yin bá fẹ́ràn ọmọnìkejì yín gẹ́gẹ́ bí èmi ṣe fọ́ ẹ, nígbà tí ẹ bá fẹ́ràn ara yín gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ràn yín. Torí ti kọ́kọ́ sọ fún wa wípé ká fẹ́ràn Ọlọ́run wa pẹ̀lú gbogbo ohun tó ń bẹ nínú wa, ká wá fẹ́ràn ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Ó ní ṣùgbọ́n báyìí la ó ṣe mọ àwọn tó jẹ́ ọmọ ẹ̀yìn mi, àwọn ọmọ ẹlẹ́yìn Kristi, nígbà tí a bá fẹ́ràn ara wa bí Kristi ṣe fẹ́ wa. Ṣé ìwọ náà lè sọ fún ara rẹ pé o fẹ́ràn àwọn ọmọ lẹ́yìn Kristi bí Kristi ṣe fẹ́ wọn? Ṣé o lè sọ fún ara rẹ pé ìfẹ́ tó o ní sí àwọn onígbàgbọ́ tó ń bẹ láyìíká rẹ, ìfẹ́ tó o ní sí àwọn ọmọ lẹ́yìn Kristi láyìíká rẹ, bí Kristi ṣe nífẹ̀ẹ́ sí wọn, bó ṣe nífẹ̀ẹ́ sí wọn náà ló ṣe ní ìfẹ́ sí wọn? Ṣé o lè sọ bẹ́ẹ̀? Ìfẹ́ kì í fẹ́, ìfẹ́ a máa ṣe rere. Ìfẹ́ ò ń ṣe ọ̀rọ̀ ẹjọ́, ọ̀rọ̀ ìṣe ni. Ìfẹ́ a máa fúnni. Bẹ́ẹ̀ ni gbogbo alamọ tí ìfẹ́ jẹ́. Tá bá wo ní ìwé Kọ́ríńtì kìíní orí 13, ìwé mọ́ fi yé wa ìfẹ́ Kristi bó ṣe rí. Bá a ṣe mọ ọmọ ẹ̀yìn Kristi nìyẹn nípa ìfẹ́. Ìfẹ́ lè so tá a fẹ́ fi mọ ọmọ lẹ́yìn Kristi. Ó ní nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Ìfẹ́ lè so náà tó ń sọ, tó ń wí. Àwọn wo ló ń bẹ lóde tí ó ń retí bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì? Ó ní kókó ọ̀rọ̀ wa lónìí. A máa bẹ̀rẹ̀ nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 4 àkọ́kọ́. Káwo ohun tí Jésù sọ níbẹ̀. Ìwọ tó bá lè gba ìsọtẹ́lẹ̀ Jésù gbọ́ wípé ó sọ èdè títún tó sì ń sọ èdè títún, wípé ó lé ẹ̀mí òkùnkùn jáde tó sì ń lé ẹ̀mí òkùnkùn jáde, wípé ó gbé ọwọ́ rẹ̀ lé ara àwọn aláìsàn, ara wọn yóò sì dá, tó sì ń ṣẹlẹ̀.
ìwọ tó bá gba ọ̀rọ̀ Jésù gbọ́ gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ wípé ní òpin ayé àwọn orílẹ̀-èdè yóò dìde lòdì sí orílẹ̀-èdè, wípé ogun yóò ṣẹlẹ̀ láti ìletò kan sí ìletò mìíràn, wípé àwọn àjàkálẹ̀ àrùn yóò pọ̀ sí tí a sì ń rí ní òpin ayé tá a wà yìí, tó gbà yẹn gbọ́, o gbọ́dọ̀ gba ìsọtẹ́lẹ̀ tó sọ tó gbóríyìn jù, o gbọ́dọ̀ gbà á gbọ́ náà. Ìwọ tó gbàgbọ́ lóòótọ́ ohun tí Jésù sọ, tó sọ fún gbogbo wa wípé ní ìkẹyìn ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìfẹ́ wọn yóò ṣátì sí Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ló máa di amúlùmọ́là, àgàbàgebè, onífẹ́kúfẹ́. Wọn ò jẹ́ kí iṣẹ́ ti ara kí ó gbà wọ́n lọ́kàn. Tí o bá lè gba gbogbo àwọn àsọtẹ́lẹ̀ yìí gbọ́ láti ẹnu Olúwa, o gbọ́dọ̀ gba àsọtẹ́lẹ̀ náà tó gbórí jù gbọ́. Torí tó bá gbà á gbọ́ lóòótọ́, ìgbésí ayé rẹ yóò yàtọ̀. Ìgbésí ayé rẹ yóò fi hàn pé lóòótọ́ ló gba ohùn Olúwa gbọ́. Lóòótọ́ ló ń retí bíbọ Kristi lẹ́ẹ̀kejì. Lóòótọ́ ló ń gbé ìgbésí ayé ìgbáradì. Òun ṣera rẹ gírí gẹ́gẹ́ bí ẹni tí ń retí bíbọ Olúwa rẹ̀, gẹ́gẹ́ bí ẹni tí yóò jí iṣẹ́ rẹ̀ fún ẹni tí yóò dájọ́ òkú àti alààyè. Bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan náà, ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ìwé Jòhánù orí 14 ká gbọ́ ohun tí Jésù fún ara rẹ̀ sọ fún wa. Ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, nítorí èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín. Ẹsẹ̀ kẹta, bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Jésù fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ó ní èmi ó tún padà wá. Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Ẹ̀yin sì mọ ibi tí èmi gbé ń lọ, ẹ sì mọ ọ̀nà náà. Jésù fúnra rẹ̀ ló sọ wípé òun padà bọ̀. A ti ń sọ tẹ́lẹ̀ rẹ̀ kó tó dáyé o, pé iṣẹ́ tó ń bọ̀ wá ṣe rèé o, bí ó ṣe rí rèé o. Nígbà tó sì dé, ó sọ nípa ikú àti àjíǹde rẹ̀. Àmọ́ kó tó lọ gáú, ó sọ fún wa pé lílọ yìí fún ìgbà díẹ̀ ni mò ń padà bọ̀. Torí pé mo fẹ́ lọ ṣiṣẹ́, mi lọ jókòó, mo fẹ́ lọ pèsè àyè lẹ̀ fún yín. Wípé níbi tí mo bá wà, níbi tí mo máa wà títí ayé, mo fẹ́ kí àwọn tó jẹ́ tèmi náà kàn wà pẹ̀lú mi títí ayé. Mo fẹ́ kàn wà níbi tí mo bá wà, mo fẹ́ lọ pèsè àyè lẹ̀ fún iye àwọn tó tẹ̀lé mi, tó jẹ́ tèmi gangan, mo fẹ́ pèsè àyè lẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ ni, mo sì ń padà bọ̀ láti wá mú wọn sọ́dọ̀ mi, kí gbogbo wa lè jọ wà títí ayé. Jésù fúnra rẹ̀ ló sọ bẹ́ẹ̀. Òun ló sọ tẹ́lẹ̀ rẹ̀ fún wa pé òun padà bọ̀. Tá bá wo inú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1, nígbà tí Jésù yóò gòkè rí ọ̀run, àwọn áńgẹ́lì tó ń tẹ̀lé nígbà tó ti jíǹde fún ara rẹ̀ wọ́n sọ tẹ́lẹ̀ yìí fún wa, wọ́n rán wa létí tí Jésù sọ. Tá bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 9 yẹn, Ṣe àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 9, ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Nígbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí, bí wọ́n ti ń wò ó, a gbé e sókè, àwọsánmọ̀ sì gbà á kúrò ní ojú wọn. Bí wọ́n sì ti tẹjú mọ́ ojú ọ̀run, bí ó ti ń re òkè, kíyèsí àwọn ọkùnrin méjì aláṣọ ààlà dúró létí ọ̀dọ̀ wọn. Tí wọ́n sì wí pé ẹ̀yin ará Gálílì, èéṣe tí ẹ fi dúró tí ẹ ń wo ojú ọ̀run? Jésù náà yìí tí a gbà sókè ọ̀run kúrò lọ́wọ́ yín yóò padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti rí i tí ó ń lọ sí ọ̀run. Wọ́n sọ fún wa pé bó ṣe ń lọ sọ́run, bá ṣe gbà sókè lọ sọ́run yẹn, ó ń padà bọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ọ̀run tó gbà á náà láyọ̀ǹda ẹ̀. Àbílẹ̀ àkàtà, ọ̀run tó gbà á sókè náà láyọ̀ǹda ẹ̀ fún wa láti wá kórè àwa àyànfẹ́, láti wá mú àwa àyànfẹ́ lọlé ilé tí ó ń pèsè fún wa
ibi tó ń pèsè fún wa, ààyè tó ń pèsè fún wa la mọ̀ sí ọ̀run rere o. Ìwọ tí orúkọ rẹ ò bá sí nínú ìwé ìyè, ìwọ tí ò bá sí lára àwọn ọmọlẹ́yìn Jésù tòótọ́, ìwọ tí ò bá sí lára àwọn tó ti farajì fún Jésù, ìwọ tí ò bá sí lára àwọn tó ti jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà wọn, tó ti kẹ̀yìn sáyé àti ohun tí ayé àti ẹ̀ṣẹ̀ àti èṣù, ìwọ tí ò bá sí lára àwọn wọ̀nyí, kò ní sáàyè fún ọ ní ọ̀run rere. Fún ara rẹ ló máa rí wípé ọ̀run àpáàdì òun ló kù láti lọ, nítorí pé kò sí àsálà, kò síbi tí èyí ó gbé kọrí sí nígbà tí ọjọ́ Olúwa bá dé o. Bó o bá lè tẹ̀lé Jésù, ènìyàn yóò di ẹran fún èṣù o. Bí o bá lè tẹ̀lé Jésù, ènìyàn yóò di ìjẹ fún ọ̀tá, fún Sátánì, láti lọ rí ìdájọ́ tí a ṣe lẹ̀ fún Sátánì o, láti lọ jìyà pẹ̀lú Sátánì. Bó ṣe rí nìyẹn. Ènìyàn fún ara rẹ̀ ló máa yan ìyè tí ó máa kẹ̀yìn sí kù. Á yan ìfẹ́ Ọlọ́run, á yan ohun tí Ọlọ́run ti ṣe lẹ̀ fún láti ṣe ìlàjà pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ nípasẹ̀ Jésù Kristi. Á yan, á kẹ̀yìn sí èṣù, á kẹ̀yìn sọ́tá. Mo fẹ́ fi yé wa wípé gbogbo àwọn tó ń retí bíbọ̀ rẹ̀ ló ń bọ̀ fún. Àwọn tí ìgbésí ayé wọn fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ wọ́n retí bíbọ̀ Ọlọ́run. Àwọn tó fi ara wọn sílẹ̀ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́, tó jẹ́ iṣẹ́ ẹ̀sìn tó ṣe ìtẹ́wọ́gbà, tó mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run láyé, tó sì ń gbé ìgbésí ayé wọn láti ṣe ìfẹ́ Ọlọ́run. Kì í ṣe àwọn tí ń ṣe ti ara wọn nìkan, kì í ṣe àwọn tí ń ṣe bó ti wù wọ́n, kì í ṣe àwọn tí ń lo ilé ayé ibi pé ó fẹ́ lò ó gbó, kò sì sẹ́ni tá lo ilé ayé gbó. Kì í ṣe àwọn tó jẹ́ pé gbogbo ìrètí wọn inú ayé yìí ní ń bẹ. Ìwọ tó bá gbé gbogbo ìrètí rẹ inú ayé yìí ní ń bẹ, ó tòṣì ènìyàn ni, ó tòṣì ènìyàn ni. Ayé ìbẹ̀rẹ̀ ni, kì í ṣòpin. Ìbẹ̀rẹ̀ láyé yìí kò ń ṣòpin. Ìfáàrà láyé yìí bẹ́ẹ̀ ni kì í ṣàkótán. Ayérayé ń bẹ. Ayé tó wọnú ayé tí a ń pè ní ayérayé ń bẹ. Ayé àìnípẹ̀kún ń bẹ. Nítorí náà ni Kristi ṣe mú fún wa, tó ṣe mú wá fún wa ìyè àìnípẹ̀kún. Ìyè àìnípẹ̀kún fún gbogbo àwọn tó bá tẹ́wọ́ gbà á, fún gbogbo àwọn tó bá gbàgbọ́ nínú ikú àti àjíǹde Jésù. Àwọn ló máa jogún ìyè àìnípẹ̀kún, àwọn ló fẹ́ bá Jésù jọba o ní ìkẹyìn ọjọ́. Bẹ́ẹ̀ ni. A máa wọnú ìwé episteli ìránṣẹ́ Ọlọ́run alààyè Pétérù, episteli kejì Pétérù yẹn, orí kẹta yẹn a máa wò. Ibẹ̀ gangan ni mo máa gbẹnulé dáadáa lónìí kí n kà á dáadáa fún wa kó yé wa. Tá bá sọ nípa bíbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì, kì í sọ̀rọ̀ àròsọ. Òun ló sì jẹ́ wípé kò sígbà tá à ń sọ tá à gbọ́dọ̀, tá à ní ṣaláì ka ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. Kì í ṣe àsọtẹ́lẹ̀ ìsinsìnyí, àsọtẹ́lẹ̀ àtẹ̀yìnwá ni. Kì í ṣe ohun téèyàn ń díjú sọ wípé báyìí l'Olúwa wí Jésù ń bọ̀ kankan. Irọ́, ò nílò àti ṣe yẹn. Àsọtẹ́lẹ̀ tí ó jẹ́ gbòógì tó ga jù fún àwa tá wà lábẹ́ ipa orí ọ̀fẹ́ yìí, òun ni bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Àsọtẹ́lẹ̀ tó ga jù nìyẹn. Torí òun yóò yí gbogbo nǹkan padà. Yóò sọrí ayé kodò, yóò yí gbogbo wọn nǹkan padà. Bá a ṣe mọ bí ayé ìṣerí yóò yí padà. Bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Pétérù kejì orí kẹta yẹn ẹ ká kà á sí ìsàlẹ̀ díẹ̀. Olùfẹ́, èyí ni ìwé kejì tí mò ń kọ sí yín. Nínú méjèèjì náà ni èmi ń ru inú funfun yín sókè nípa rírán yín létí, kí ẹ̀yin kí ó lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòólì mímọ́ sọ ṣáájú, àti òfin Olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn àpọ́stélì yín. Kí ẹ kọ́ mọ èyí pé nígbà ọjọ́ ìkẹyìn àwọn ẹlẹ́gàn yóò dé pẹ̀lú ẹ̀gàn wọn. Wọ́n máa rìn nípa ìfẹ́ ara wọn. Ṣé àti máa rí lónìí? Wọ́n ń bẹ lóde. Bó bá worí afọ́nrán káàkiri social media, bóyá o bọ́ sí Facebook, o bọ́ sí Instagram, TikTok, YouTube, even tó bá tilẹ̀ worí WhatsApp, wá rí àwọn ẹlẹ́gàn
tí ń ṣèfẹ́ ara wọn, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kò ní àwọn ẹlẹ́gàn, àwọn tí wọ́n ti gbà wípé bóyá Jésù ò ní wá mọ́, bóyá àwọn tó ń sọ nípa bíbọ̀ Jésù ò mọ tán sọ, àwọn tó ń fọ̀rọ̀ Ọlọ́run pé aṣiwèrè, bẹ́ẹ̀ gẹ́rẹ́ àwọn ní gangan láṣiwèrè o, torí aṣiwèrè ló sọ ọlọ́kàn rẹ̀ pé kò sí Ọlọ́run. Ìwọ tó bá ń pẹ́ Ọlọ́run wà lóòótọ́ gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ti fọ̀hún, ó fohùn lẹ̀ fún wa, kí lóhun tó sì fi sílẹ̀, ohun tó fi sílẹ̀ ó gbọ́dọ̀ gbàgbọ́ kó má bàa jẹ̀bi rẹ̀, àwọn wòlíì mímọ́ sọ nípa rẹ̀, àwọn àpọ́stélì mímọ́ ohun tó mú sẹ́nu ni wọ́n sọ nípa ikú àti àjíǹde Jésù. Tó bá ti wá sọ fún ọ nípa ikú àti àjíǹde Jésù, wọ́n á sọ àsọtẹ́lẹ̀ tó gbóni jù tó gbọ́dọ̀ mọ̀, bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Torí tí ò bá ní ìrètí ìyè, ohun tá à ń pè ní ìrètí ògo, torí Jésù bíbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì ló mú ẹ̀kúnrẹ́rẹ́ ògo bọ̀ fún gbogbo àwọn tó fayé wọn fún Jésù. Tó bá ní ìrètí ògo yìí, ìrètí mímọ́ yìí nínú rẹ̀, á jẹ́ wípé àti gbà ọ́ lọ́wọ́ àìṣedédé, àti gbà ọ́ lọ́wọ́ àìní ìwà bí Ọlọ́run ni. Ẹgbọ́n tí ìwé mọ́ sọ, wọ́n sì máa wípé níbo ni ìlérí wíwá rẹ̀ gbé wà? Láti ìgbà tí àwọn bàbá ti sùn, ohun gbogbo ń lọ bí wọ́n ti wà rí láti ìgbà ọjọ́ ìwà, ohun gbogbo ń lọ bí wọ́n ti wà rí láti ìgbà ọjọ́ ìwà. Nítorí èyí ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe àìfẹ́ mọ̀ pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ni àwọn ọ̀run ti wà láti ìgbà àtijọ́, àti tí ilẹ̀ yọrí jáde nínú omi tí ó sì dúró nínú omi. Nípa èyí tí omi bo ayé tí ó wà nígbà náà, tí ó sì ṣègbé nígbà ayé Nóà. Jésù sọ tẹ́lẹ̀ rẹ̀ pé bó ṣe rí gẹ́gẹ́ nígbà ayé Nóà náà ló máa wá, ló máa ṣẹlẹ̀, ló máa wà nísinsìnyí. Olúkàkú yóò máa jẹun, yóò máa lé owó, yóò máa lé ọrọ̀, wọ́n máa ṣègbéyàwó, wọ́n máa fọmọ fọ́kọ fọ́mọ, wọ́n máa ṣe oríṣiríṣi táwọn ènìyàn ṣe láyé, wọ́n á máa wọ́n máa gbìyànjú láti jẹ́ èèyàn nínú ayé, wọ́n máa lépa ohun ti ayé yìí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n gbàgbé ohun ti ọ̀run, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n gbàgbé wípé Jésù Kristi ń bọ̀ lẹ́ẹ̀kejì, gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀, gẹ́gẹ́ bí ó ti sọ tẹ́lẹ̀ rẹ̀, gẹ́gẹ́ bí gbogbo àwọn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ nítòótọ́ bí wọ́n ti ń retí rẹ̀. Ó ń bọ̀ fún àwọn tó jẹ́ tirẹ̀ ni, àwọn tó ń retí bíbọ̀ rẹ̀. Kì í ṣe wípé ó ń bọ̀ fún gbogbo àwọn ènìyàn, irọ́, ó ń bọ̀ fún àwọn tó ń retí bíbọ̀ rẹ̀, àwọn ọmọlẹ́yìn rẹ̀ nítòótọ́. Bẹ́ẹ̀ ni. Ó ní ẹsẹ̀ keje, ó ní ṣùgbọ́n àwọn ọ̀run àti ayé tí ń bẹ nísinsìnyí nípa ọ̀rọ̀ kan náà ni a ti tò jọ bí ìṣúra fún iná. A pa wọ́n mọ́ dé ọjọ́ ìdájọ́ àti ìparun àwọn aláìwà bí Ọlọ́run. Ìdájọ́ ń bọ̀ ní bíbọ̀ Jésù. Gbogbo àwọn aláìwà bí Ọlọ́run yóò rí ìdájọ́ wọn o. Ọ̀run àti ayé ìsinsìnyí tí a mọ̀, a tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí ìṣúra, a tò jọ bí ìṣúra fún iná ni. Iná ló ń bọ̀ wá pa ayé rẹ̀ o. Omi ló pa ayé rẹ̀ nígbà ayé Nóà, àmọ́ iná la sọ tẹ́lẹ̀ rẹ̀, iná la ṣètò rẹ̀ láti pa ayé rẹ̀ ní ìsinsìnyí. Kò sí bí ènìyàn kankan yóò ṣe sàsálà àyàfi bí ó bá gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀, àyàfi bí ó bá tẹ́wọ́ gba ìgbàlà ńlá yìí láti fi Ọlọ́run ṣe bàbá rẹ̀ o. Kò sí àsálà níbikíbi. Ó ní ṣùgbọ́n olùfẹ́, ẹ má ṣe gbàgbé ohun kan wọ̀nyí, pé ọjọ́ kan lọ́dọ̀ Olúwa bí 1000 ọdún ni ó rí, àti 1000 ọdún bí ọjọ́ kan. Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn yìí ti ka ìjáfara, ṣùgbọ́n ó ń mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Àwọn kan ní pé wọ́n nílò ìrònúpìwàdà lónìí, àwọn tí a ti tàn lọ nìyẹn, tí ẹ̀ṣẹ̀ ti tàn lọ, tí ìwàkuwà, ìfẹ́kùfẹ́ ti tàn jẹ,
tí èṣù ti tàn jẹ. Wọ́n tó bá fẹ́ tọ̀ Ọlọ́run ó kọ́kọ́ ronúpìwàdà o. Jòhánù onítẹ̀bọmi wàásù ìrònúpìwàdà. Jésù fúnra rẹ̀ wàásù ìrònúpìwàdà. Kò sí òlé díẹ̀ dá titun láì má ronúpìwàdà. Ó gbọ́dọ̀ ronúpìwàdà lọ́wọ́ àwọn iṣẹ́ tó ti dókù tó ń bẹ lọ́wọ́ rẹ̀, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó ti di bárakú mọ́. Ó gbọ́dọ̀ ronúpìwàdà, ó gbọ́dọ̀ kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó gbọ́dọ̀ kọ̀ èṣù sílẹ̀ tó bá mọ̀ pé ó fẹ́ tẹ̀lé Ọlọ́run. Ìrònúpìwàdà jẹ́ dandan. Ó ní ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí olè ní òru. Nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ láti lọ ti àwọn ti ariwo ńlá àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ̀. Ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lúlú. Bẹ́ẹ̀ ni ọjọ́ Olúwa ló ń jẹ́ bẹ́ẹ̀. A ti sọ tẹ́lẹ̀ rẹ̀, wòlíì Jóẹ́lì àti àwọn wòlíì wọ́n ti sọ tẹ́lẹ̀ rẹ̀. Jésù fúnra rẹ̀ nígbà tó dáyé ó sọ tẹ́lẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ ni, irú ènìyàn wo ni ẹ̀yin ìbá jẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí Ọlọ́run? Tó bá pé lóòótọ́ ló ń retí bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì, ìwà rẹ̀ yóò fihàn, ìṣe rẹ̀ yóò fihàn, ìpinnu rẹ̀ yóò fihàn, ìsọ̀rọ̀sí rẹ̀ yóò fihàn. Irú èèyàn tí ó jẹ́ yóò fihàn wípé ẹ̀dá tuntun ni ọ́ nínú Kristi. O sì ń gbé ìgbésí ayé tó ń retí bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì. O fi ayé yìí ṣe ogún rẹ̀. O fi ayé yìí ṣe ohun tó ṣe iyebíye sí ọ. Ohun ìjọba Ọlọ́run ló ṣe iyebíye sí ọ. Ó ń lépa ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ni. Torí pé o sì ń retí kí Ọlọ́run kó fi kún fún ọ èyí tó kù. Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́ ohun tí ẹsẹ̀ 12 wí. Ó ní kí ẹ máa retí kí ẹ sì máa múra gírí de dídé ọjọ́ Ọlọ́run. Nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná, tí wọn yóò di yíyọ́, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ́. Gbogbo ohun tá a mọ̀ ní ọ̀run ìsinsìnyí ni yóò di yíyọ́ nípa ooru gbígbóná gidigidi gan. Tí iná yóò jó, tí gbogbo àwọn tó ń bẹ lábẹ́ rẹ̀ yóò jóná lúlú. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun nínú èyí tí òdodo ń gbé. Ohun tó lọ pèsè lẹ̀ fún wa nìyẹn, tó sọ fún wa. Ibẹ̀ là ń retí o. Ibi tá a fẹ́ bá a gbé nìyẹn, tá a máa wà títí pẹ̀lú rẹ̀. Àwa tá a fàyè wa fún Jésù, tí a sì ń gbé ìgbé ayé wa mímọ́, tí a ń gbé ìgbé ayé tí ó bá ìfẹ́ Ọlọ́run mu láti wo Ọlọ́run. Ó ní nítorí náà olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọ̀nyí, ẹ múra gírí kí a lè bá yín ní àlàáfíà, ní àìlábàwọ́n àti ní àìlábùkù ní ojú rẹ̀. Ọlọ́run gbọ́dọ̀ bá wa ní àìlábàwọ́n àti ní àìlábùkù lójú rẹ̀. Nítorí pé àwa tá bá ní ìrètí bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì, àwa là ń ṣe kíni? Là ń tún ara wa ṣe, là ń ṣe ara wa gírí, là ń gbáradì láti ń wẹ ara wa mọ́ kúrò nínú èrí òrìṣà, kúrò nínú ẹ̀ṣẹ̀. À ń takété kúrò nínú ẹ̀ṣẹ̀ àti àìṣedédé àti àìṣòro àti gbogbo àwọn ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mu tó ń bẹ nínú ayé. Nítorí pé a gbọ́dọ̀ wà ní mímọ́ àìlábàwọ́n níwájú Olúwa. Ẹgbọ́n tí àpọ́stélì Jòhánù wí nínú Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 3 kọ́kọ́ náà. Ẹgbọ́n tó sọ, ó ní ẹ wo irú ìfẹ́ tí Baba fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ṣáà jẹ́. Nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ̀ ọ́. Olùfẹ́, ọmọ Ọlọ́run ni àwa ń ṣe nísinsìnyí. A kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí ó bá farahàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Nígbà tí Jésù bá farahàn lófurufú, tó bá farahàn nínú ọ̀run, lójú ọ̀run, ní ọjọ́ Olúwa, ní ọjọ́ tí ohun gbogbo a ó ṣe àṣekágbá ohun gbogbo, àwa náà yóò rí bí ó ṣe rí, a ó sì dà bí ó ṣe rí. Torí pé ó farahàn láti wá gbà wá sókè sí ara rẹ̀ ni. Ó ní olúkúlùkù
ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀ á wẹ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Ìrètí yìí ni à ń pè ní ìrètí ògo. Ìrètí yìí ni ìrètí tí kì í dojú tì ni, torí pé ohun tí ayé yìí lè dojú tì ni ó lè jáni tilẹ̀. Jésù nìkan ni ò lè dojú tì ni, ló lè jáni tilẹ̀. Ìrètí nínú Jésù, ohun tó ti ṣe iṣẹ́ àṣeparí rẹ̀ lórí igi àgbélébú, àti ìrètí bíbọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ fún wa pé òun padà bọ̀ lóòótọ́, òun ni yóò mú wa wẹ ara wa mọ́, tí a máa fi wà láìlábàwọ́n, tí a máa fi wà ní mímọ́, tí à ń retí bíbọ̀ Kristi lóòótọ́. Ẹgbọ́n tí ìwé ìfihàn yẹn sọ, ó ní èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti fi fún olúkálùkù bí èrè iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí. Ìwọ ni ìwé ìfihàn sọ fún wa. Bẹ́ẹ̀ ni ó fẹ́ ka ìwé Títù ká tó lọ gbàdúrà, ó fẹ́ kà á fún wa. Ìwé Títù, ohun tóun náà sọ fún wa. Títù orí kejì láti ẹsẹ̀ 14. Ó ní nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kùfẹ́ ayé, kí a sì máa wà ní àìrékọjá, ní òdodo àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Àwọn tó retí bíbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì, ìgbésí ayé wọn rèé o. Ìgbésí ayé wọn rèé o. Bí a ṣe mọ̀ wọ́n rèé o. Wọ́n máa wà ní àìrékọjá, wọ́n máa wà ní òdodo, wọ́n á wà nínú ìwà bí Ọlọ́run nínú ayé ìsinsìnyí. Ẹgbẹ́ ẹsẹ̀ 13, ó ní kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti ti olùgbàlà wa Jésù Kristi. Ká máa ṣọ́nà, ká máa wo ìrètí ògo, ìfarahàn Ọlọ́run wa, ògo Ọlọ́run wa Jésù Kristi lẹ́ẹ̀kejì. Àwa là ń gbé ìgbé ayé àìrékọjá, ìgbé ayé òdodo àti ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú ayé ìsinsìnyí. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Ó ní nǹkan wọ̀nyí ni kí ìwọ kí ó máa sọ, kí o sì máa gbani níyànjú, kí o sì máa fi àṣẹ gbogbo báni wí. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́. Ohun tí a gbọ́dọ̀ máa rọra wa létí lóòrèkóòrè rèé. Jésù ń bọ̀, bíbọ̀ rẹ̀ ti súnmọ́ etílé. Ó ń bẹ lẹ́nu ọ̀nà bá a ṣe ń sọ̀rọ̀ yìí. A ti ń ka àkókò, a ti ń ka ọjọ́, ọlọ́jọ́ ń kájọ́, ẹ̀dá ò fura. Ọlọ́jọ́ ń kájọ́, ẹ̀dá ò fura sà. Jésù ń bọ̀ lẹ́ẹ̀kejì. Ìwọ tó bá jẹ́ onígbàgbọ́, mo fẹ́ kó rán ara rẹ létí o. Ó wà fún ara rẹ nìkan o. Gbésí ayé rẹ ò sí fún ara rẹ láti mú ìfẹ́ Ọlọ́run ṣẹ láyé ni bó ti ń ṣe lọ́run ni o. Bó ti ń ṣe lọ́run ni o. O gbọ́dọ̀ gbé ìgbésí ayé tó múra gírí, tó gbáradì, tó ṣe tán fún bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Ìwọ gangan tó bá ń ṣe bẹ́ẹ̀, tó wà ní àìrékọjá, tó wà ní òdodo àti ìwà bí Ọlọ́run, tó wà ní mímọ́, tó sì fúnra rẹ ní ìrètí ìbùkún yìí, ìrètí tó ní ìbùkún yìí láti wẹ ara rẹ mọ́ lóòrèkóòrè, kí o má ní ohun kankan ṣe pẹ̀lú ayé, kí o má fi ẹ̀ṣẹ̀ ríra, kí o yàgò fún èrí òrìṣà, èrí ẹ̀ṣẹ̀, kí o takété, kí o má máa ṣe àfarawé ohun tí ayé yìí, kí o jẹ́ kó ohun tí ayé kó máa bá ayé lọ fún ara rẹ̀. Ìwọ yẹn gangan ni Jésù ń bọ̀ fún. Ìwọ yẹn gangan bẹ́ẹ̀ ni Olúwa ń bọ̀ fún. Ìwọ ló fẹ́ pín lérè rere. Bẹ́ẹ̀ ni ọjọ́ Olúwa ń bọ̀ o. A lè tàṣe rẹ̀, ìran yìí sì ni. Ọjọ́ Olúwa ń bọ̀, ìran yìí sì ni. A fẹ́ lọ sínú àwọn òǹkà, àsọtẹ́lẹ̀ àti àkọsílẹ̀ ohun tí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ òpin ayé, ìgbẹ̀yìn ayé. Ohun tí ó ṣe kókó fún wa lónìí nínú ìsìn ni láti rọra wa létí pé Jésù ń bọ̀ lẹ́ẹ̀kejì. Gbogbo àwa tá bá ní ìrètí, a máa wẹ ara wa mọ́, a máa gbáradì, a máa múra tán láti gbà á lálejò ká lè bá a jọba. Bẹ́ẹ̀ ni òun ló ṣe máa mú kí n pe gbogbo wa sí àjọ ronúpìwàdà
wọ́n tó bá mọ̀ pé ayé rẹ̀ ò bá ti Jésù mu, tó bá mọ̀ pé ìgbésí ayé rẹ̀ ò bá ti Jésù mu, tó bá mọ̀ pé o ti ń tanra rẹ̀ látijọ́ o ti ń lọ sílé ìjọsìn àbí látijọ́ o ti ń bá wa kójọpọ̀ tátijọ́ ń gbàdúrà, tó bá mọ̀ pé lọ́kàn rẹ̀ ò ń tanra rẹ̀ ni o tí ì ṣe ìlàjà láàrin ìwà àti Ọlọ́run. O nílò ìrònúpìwàdà sá, o nílò ìrònúpìwàdà mà, o gbọ́dọ̀ ronúpìwàdà lónìí láti fi Jésù ṣe Olúwa àti olùgbàlà rẹ̀, láti gbé ìgbé ayé tó wù Ọlọ́run, láti gbé ìgbé ayé tó ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. O gbọ́dọ̀ ronúpìwàdà lónìí kí o lè gba oore ọ̀fẹ́ láti borí ẹ̀ṣẹ̀, láti borí èṣù, láti borí ayé ìsinsìnyí, kí ohun tí ayé yìí má ṣe ṣe kíni kó má ṣe wọ̀ ọ́ lójú, kó ohun tí ayé yìí má ṣe borí rẹ̀, kí o bá lè mọ̀ wípé Jésù sọ pé nínú ayé ẹ̀yin yóò rí ìpọ́njú àmọ́ ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé. Kò sí bá ṣe lè ṣe ìpọ́njú ń bẹ́nu ayé, kò sí bá ṣe lè ṣe kó o gbàdúrà láti èní di ọdún 10 sóní, ìpọ́njú ń bẹ́nu ayé, kó o gbàdúrà láti èní kó o sì gbàwẹ̀ kan láti èní di ọdún ọdún sí àkókò yìí sí òní, ìpọ́njú ń bẹ́nu ayé, ìyí ń bẹ́nu ayé, ìpèníjà ń bẹ́nu ayé, ìṣòro ń bẹ́nu ayé, ogun ń bẹ́nu ayé, ọ̀tá ń ṣe bó ṣe wù nú ayé. Torí pé ayé ìsinsìnyí tí a rí, ọ̀run tí a rí àti ayé tí a rí yìí, ayé tí ó dúró, tí ilẹ̀ tó dúró jáde láti inú omi yìí, àtòójọ bí ìṣúra fún iná ni o. Ọjọ́ Olúwa ń bọ̀ tí ó jó pẹ̀lú ìbẹ̀rù àti inú àjò ìkú, tí ó sì ṣe kíni tí ó pa ayé yìí rẹ́. Bẹ́ẹ̀ ni ọjọ́ Olúwa ń bọ̀ tí a pa ayé yìí rẹ́. Bẹ́ẹ̀ ni oníwèé mọ́ sọ pé ayé yìí ń kọjá lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, àwọn tí ó ṣe ìfẹ́ Olúwa nìkan ni yóò dúró láéláé. Mo fẹ́ pe gbogbo wa wá sí àjọ ìrònúpìwàdà. Wo bó ṣe ń tọ́mọ, ṣé ò ń tọ́mọ bí ẹni tó ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì? Wo bó ṣe ń ṣaya nílé ọkọ, wo bó ṣe ń ṣọkọ nídìílé rẹ, nínú ẹbí rẹ, ṣé ò ń ṣe bí ẹni tí ń retí bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì? Ọ̀gá ilé iṣẹ́ ni ọ́, wo bó ṣe ń ṣàwọn òṣìṣẹ́ rẹ, wo bó ṣe ń ṣàwọn oníbàárà rẹ, wo bó ṣe lẹ́tàn nínú, wo bó ṣe ń purọ́ bí gbà pé wọ́n la fi ṣẹ̀dá rọ́, wo bó ṣe ń purọ́ tí ṣùgbọ́n wò wípé bolùwọ́ ti rí irọ́ tirẹ̀, irọ́ tí ẹ fẹ́ ju ti èṣù bàbá rọ́ lọ. Tí ò ń retí bíbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì báyìí, o nílò ìrònúpìwàdà lónìí o. Kò ní dá kó o ṣègbé o. Jésù ò fẹ́ kẹ́nikẹ́ni kó ṣègbé. Kò jáfara, ohun tó dàbí ìjáfara, ó ń retí pé kí wọ́n kó o ṣe ìrònúpìwàdà ni. Ó ń retí kó o ronú kó o pìwàdà, kí o ṣe ìlàjà láàrin wa àti ẹlẹ́dàá rẹ, kó o tẹ́wọ́ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ, kí o yọ̀ǹda fún Jésù, kó o wo ara rẹ sùn, kó o wo ara rẹ sùn pé àsìkò ti tó fún ọ láti fi ẹlẹ́dàá rẹ ṣe bàbá rẹ, láti fi Ọlọ́run tó dá ayé àti ọ̀run ṣe bàbá rẹ. Torí tó bá kọwájú sí ọ, ó yẹ kó o lè ta, tó bá kẹ̀yìn sí ọ, ó yẹ kó o lè ta, tó bá wá kù wọ nìkan, ó yẹ kó o lè tú èrò ara rẹ pa, gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe máa ń wí. Àsìkò rèé, ìrántí rèé, ọ̀la lè pẹ́ jù fún ọ láti ṣe ìrònúpìwàdà, fún ọ láti mọ̀ wípé pé mo ń lọ ilé ìjọsìn kan lọ́rọ̀ yìí o, orúkọ mi orúkọ kìrìsìtẹ́nì ni òun kan lọ́rọ̀ yìí, pé a bí mi sí agbolé ìgbàgbọ́ kan lọ́rọ̀ yìí, pé àwọn òbí mi òjíṣẹ́ Ọlọ́run ni òun kan lọ́rọ̀ tá à ń sọ yìí o. Ǹjẹ́ o ti di àtúnbí? Ǹjẹ́ ò ń gbé ìgbésí ayé tó ń retí bíbọ̀ Jésù Kristi lẹ́ẹ̀kejì? Àwọn wo ló ń bẹ lóde tí ń retí bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì? Àwọn ni Jésù yóò farahàn fún o. Àwọn ló ní ìrètí ògo, àwọn ló ní ìrètí tí ń wẹni mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú èérí tí ń bẹ nínú ayé yìí. Àwọn ni yóò bá Jésù jọba ní ìkẹyìn ọjọ́. Mo fẹ́ ká gbàdúrà sí Ọlọ́run pé Olúwa mo ṣe tán, wẹ̀ mí mọ́ kúrò nínú èérí ẹ̀ṣẹ̀. Mo ṣe tán fún ọ, mo ṣe tán fún bíbọ̀ rẹ lẹ́ẹ̀kejì Olúwa. Mo ṣe tán. Ó yá gbàdúrà yẹn fún Ọlọ́run. Ọlọ́run mo ṣe tán, Olúwa mo ṣe tán, Jésù mo ṣe tán fún bíbọ̀ rẹ lẹ́ẹ̀kejì. Wẹ̀ mí mọ́, mo gba oore ọ̀fẹ́ láti wà ní àìrékọjá, láti wà ní òdodo, láti wà ní ìwà bí Ọlọ́run. Olúwa wẹ̀ mí mọ́, má jẹ́ kí èríkéèrí kó bọ́ sí ara mi, má jẹ́ kó bọ́ sórí àyànmọ́ mi. Mi fẹ́ di àwátì nígbà tó bá dé lẹ́ẹ̀kejì. Mi fẹ́ di àwátì, mi fẹ́ ṣàkólọ kúrò níwájú rẹ. Mo fẹ́ dúró ṣinṣin nínú pípé ìfẹ́ rẹ títí wọn fi rí ọ sójúkojú, lójúkojú. Mo gba oore ọ̀fẹ́ náà. Ó yá gbàdúrà yẹn dáadáa sí Ọlọ́run, gbà á dáadáa tọkàntọkàn. Ìwọ tí ọ̀rọ̀ yìí bá yé o, ìwọ tí a bá rán mi sí lónìí náà lọ̀rọ̀ yìí máa yé o. Gbà á dáadáa sí Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kàmí ẹ kó lárinrin.
lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ìwọ ó ti gbọ́ mi dáadáa, ó mọ̀ wípé o nílò ìrònúpìwàdà. Ó mọ̀ wípé o tí ìyọ̀ǹda fún Jésù, fún ara rẹ̀ ló ń darí ara rẹ̀. Ìfẹ́kúfẹ́ ló ń darí rẹ̀ káàkiri. Ìwọ ló ń ṣe onígbọ̀wọ́ ara rẹ̀, o tí ìyọ̀ǹda fẹ́lẹ́ dà rẹ̀. Mo fẹ́ pè ọ́ sí ìrònúpìwàdà lónìí, mo fẹ́ pè ọ́ sí ìgbàlà. Mo fẹ́ kó o rí ìgbàlà Kristi kí ó farahàn sí ọ. Mo fẹ́ kí ìwọ náà kó di ọmọ Ọlọ́run, kó di àtúnbí. Òun ni mo sì ń sọ fún ọ pé sọ àdúrà yìí tẹ̀lé mi tó bá pé wọ ní ẹ̀rí ọkàn ń jẹ́ ọ pé wọ ní àlùfáà ń báwí, wọ ní pásítọ̀ ń báwí o. Sọ àdúrà yìí tẹ̀lé mi láti fàyè rẹ fún Jésù kí ohun gbogbo kó di ọ̀tun fún ọ, kí ẹ̀ṣẹ̀ àti èṣù àti ohun tí ayé yìí kó di tàn mọ́lẹ̀ lábẹ́ ẹsẹ̀ rẹ. Ó yá gba àdúrà ìrònúpìwàdà yìí, àdúrà ìgbàgbọ́, gbà tẹ̀lé mi. Sọ pé lórúkọ Jésù Kristi, sọ bẹ́ẹ̀ dáadáa, sọ pé lórúkọ Jésù Kristi Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti jókòó tí ọwọ́ ọ̀tún baba. Mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Láti òní lọ ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo kọ ẹ̀ṣẹ̀, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn séṣù, mo sì kẹ̀yìn sí ayé yìí. Jésù Kristi wọnú ọkàn mi wá, sọ mí di ọmọ Ọlọ́run, sọ mí di àtúnbí. Wọ́n máa tẹ̀lé ọ títí ọjọ́ ayé mi. Jésù Olúwa wa. Àmín. Ìwọ tó bá gbàdúrà ẹ tọkàntọkàn, mo kí ọ kú oríire. Mo sì gbàdúrà fún ọ pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Agbára tá a fún mi ni. Mo gbàdúrà nípa agbára tá a fún mi nínú orúkọ Jésù gẹ́gẹ́ bí aṣojú Kristi láyé, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Lórúkọ Jésù ẹ̀ṣẹ̀ ò ní nípa lórí rẹ mọ́. Oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé tuntun yìí lórúkọ Jésù ó yá gbà á, ohun gbogbo di ọ̀tun fún ọ. Àìlera, àìsàn, ohun àtijọ́ tó ń bẹnu ayé rẹ ó dópin. Mo kéde rẹ̀ fún ọ, ohun gbogbo di ọ̀tun fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Mo fẹ́ kí ẹ kọ sí wa, bẹ́ẹ̀ ni ẹ kọ̀wé sí wa, àbí kẹ kọ sí wa, kẹ fìwé ránṣẹ́, kẹ kọ sí wa, àbí kẹ pè wá lórí aago pé lóòótọ́ nínú ìsìn ẹ fàyè yìí fún Jésù ká lè jùmọ̀ gbé Olúwa ga lórí yín, ká sì lè fún yín ní àwọn ohun tí a máa ń fún àwọn tó ṣẹ̀ bọ́ sínú ìjọba Ọlọ́run, tó ṣẹ̀ fàyè wọn fún Jésù fún ìdàgbàsókè nínú ẹ̀mí. Ká lọ lè darapọ̀ mọ́ àwọn tí yóò tukọ̀ yín, tó Olúwa yóò lò láti tukọ̀ yín láti dàgbà nínú ẹ̀mí, pé ọ̀tá ò ní já yín gbà lọ́wọ́ Kristi, ọ̀tá ò ní já yín gbà kúrò nínú ìjọba Ọlọ́run. À ń retí àwọn ìwé yín, à ń retí ìkọsí yín, à ń retí wọn lónìí. Àwa tá a bá mú ọrẹ wa wá ká tó ṣe àṣekágbá ìsìn, àsìkò rèé fún wa láti fi ọrẹ wa fún Olúwa. Ó pọn dandan fún wa láti fi fún Olúwa. Àwa tá a bá ń gbàdúrà, àwa náà la gbọ́dọ̀ mọ ìṣe fún Olúwa, nítorí pé a mọ̀ wípé pẹpẹ ò lè wà láì lẹ́bọ, pẹpẹ ò lè wà láì ní ìṣúra. Ẹbọ orí pẹpẹ ló ń sọ pẹpẹ jí, ẹbọ orí pẹpẹ ló mú kí pẹpẹ fọhùn, ẹbọ orí pẹpẹ bẹ́ẹ̀ ni ló mú kí pẹpẹ ṣiṣẹ́. Ìwọ náà tó bá mú ìṣúra wá, tó bá mú ọrẹ wá láti fi fún Olúwa, ọrẹ wòlíì ni, ọrẹ ọjọ́ Olúwa ni, ọrẹ ìdúpẹ́ ni, ọrẹ ogun jíjà ni láti borí ogun ayé, ọrẹ ìdámẹ́wàá rẹ ni ló mú aláwájú Olúwa. Bá ṣe ń bẹ lórí pẹpẹ gẹ́gẹ́ bí ìṣe wa, tàbí kẹ́kọ̀ọ́ sí wa, àtàwọn tó fẹ́ darapọ̀ mọ́ wa, tó fẹ́ jẹ́ alábàápín pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ tó fẹ́ máa fi ìṣúra wọn ránṣẹ́ lóòrèkóòrè fún kí iṣẹ́ ìránṣẹ́ kó máa tẹ̀síwájú. Lè kọ sí wa lábẹ́ bó ti ń kórè, a máa bá yín sọ̀rọ̀, a ó sọ fún yín bẹ́ẹ̀ ó ṣe lè ṣe lórí gbogbo àgbáyé. Gbọ́wọ́ tó mọ́rẹ́lẹ̀ lónìí, mo gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi kó Olúwa kó tẹ́wọ́ gbà kó sì tẹ́wọ́ gba ọrẹ rẹ. Mo súre fún ọ di ẹni ìbùkún ọ̀sẹ̀ yìí, oṣù yìí, ọdún yìí lórúkọ Jésù. Olúwa yóò fi ìyàtọ̀ sínú ayé rẹ, ètò ìṣúná owó rẹ lórúkọ Jésù yóò bí ògo, yóò bí ẹwà. Mo ní yóò bí ògo, yóò bí ẹwà. Ó yá lọ ga sí ìwọ tó ń fi lélẹ̀ fún Olúwa lóòrèkóòrè lórí pẹpẹ yìí, láti ibikíbi tó bá wà lágbàáyé. Ó yá lọ ga sí, ọwọ́ rẹ kó mókè, ọwọ́ rẹ kó mókè. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àmín. Mo súre fún gbogbo ènìyàn lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ lónìí. Ó fọrẹ́lẹ̀ àbó tí ìfọrẹ́lẹ̀ ní àbó yìí ń ronú pé kọ́lọ́n kó bù sí fún ọ ni. Ó yá gba ìbùkún Olúwa, ó yá lọ pọ̀ sí fún rere, ó yá lọ pọ̀ sí fún iṣẹ́ rere. Mo pa á láṣẹ ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù, ò ní bọ́ ọwọ́ o lórúkọ Jésù. Ọfà yìí, ọfà tá ò ní bá ọ ọ̀sẹ̀ yìí, ò ní ṣubú dànù lábẹ́ bó ti wù kó rí. Ọ̀sẹ̀ yìí ò ní sọnù, àní wá ọtí o. Mo pa á láṣẹ ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù. Ó yá o máa kó èrè oko délé o. Bẹ́ẹ̀ ni o máa kó èrè oko délé.
bẹ́ẹ̀ ni yóò sì rí pé padà lọ kó lọ ṣe rere, lọ kó lọ yè, lọ kó lọ là, bẹ́ẹ̀ ni yóò sì rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù, àmín. Ẹ ká sórí ọ̀fẹ́ lápapọ̀, orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, fẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tiẹ̀ mọ́ kí ó sì kalẹ̀ tó máa bá wa gbé láti sin láti lálá, àmín àmín lórúkọ Jésù, àmín. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fi pàdé ara wa lórúkọ Olúwa nípa orí ọ̀fẹ́ lọ tí Jésù Kristi ò bá ti délẹ̀ kejì, ire o.